Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí 20 oṣù karùn-ún ọdún 2025. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Gbogbo èròǹgbà ilé ìgbìmọ̀ aṣòfin lórí ìgbésẹ̀ àti àbádòfin dandan ni ìbò dídì fún gbogbo ọmọ Nàìjíríà ti dàbí wípé kò fẹ́ ṣẹnure báyìí o. Abẹnugan àtàwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin yẹ kí wọ́n mọ̀ pé kò lọ pẹ̀lú ìlànà òfin pé ká fi tipátipá múni dìbò. Fẹ́mi Fálànà ló sọ bẹ́ẹ̀. Nínú ọ̀rọ̀ àgbákòbá ń tiẹ̀, ó ní ìdí tí àwọn ọmọ Nàìjíríà ṣe ń kọ etí dídi sí ẹ̀tọ́ wọn láti dìbò ni pé àwọn olóṣèlú kò ṣe ohun tí wọ́n ṣèlérí, kì í ṣe pé àwọn ọmọ Nàìjíríà kò mọ ẹ̀tọ́ wọn. Peter Obi ti sọ̀rọ̀, ó ní àbẹ̀wò òun sí Róòmù kì í ṣe fún ti òṣèlú rárá o. Ẹgbẹ́ Obidient ní kò sí ohun tó jọ àhesọ ọ̀rọ̀ tó ń lọ wípé Peter Obi fẹ́ gba ipò igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí. Pẹ̀lú bí epo rọ̀bì ṣe ń fi ojoojúmọ́ wọn sí tó, ilé-iṣẹ́ ìfọpo Dangote ṣe ìlérí àdínkù owó epo bẹntiróòlù. Wike ti sọ̀rọ̀ o, ó ní kò sí ohun tó jọ wípé òun fẹ́ díje dupò ààrẹ tako ààrẹ Tinubu lọ́dún 2027. Ìjọba ìpínlẹ̀ Èkó ti fi òfin de lílo ike ìjẹun alágbèéká onífùkẹ̀fùkẹ̀ pátápátá ní ìpínlẹ̀ ọ̀hún, tí yóò sì bẹ̀rẹ̀ ní ọjọ́ 1 oṣù keje ọdún yìí nítorí ìmọ́tótó àyíká. Àjọ EFCC ti rọ́wọ́ tó àwọn afurasí oníjìbìtì orí ayélujára 100 ní ìpínlẹ̀ Èkó nínú ìgbésẹ̀ rẹ̀ láti fi òpin sí ìwà ọ̀daràn lórí ayélujára. Lẹ́yìn tí Trump kò yọjú sí ibi ayẹyẹ oyè Pope Leo, ó ti ránṣẹ́ pé báyìí láti yọjú sí òun ní ilé ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà nílé funfun. Àtíkù ti pe Peter Obi láti jẹ igbákejì ààrẹ fún òun nínú ètò ìdìbò ọdún 2027. Ìròyìn eré ìdárayá. Wọ́n ti kéde ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún yìí gẹ́gẹ́ bí ọjọ́ tí ayẹyẹ ìgbàmì-ẹ̀yẹ agbábọ́ọ̀lù tó dáńtọ́ jùlọ lọ́dún yìí yóò wáyé ní Théâtre du Châtelet nílùú Paris lórílẹ̀-èdè Faransé. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà Mọ́mí Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.